Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin ọmọ ìyá mi nínú Olúwa. Èmi ni Kafaya Umu Abdulmalik bint Dekirulai, Balogun-InaolountanjustforIslam. Just for Islam. Ẹ kú ọjọ́ mẹ́ta, mo tún dé pẹ̀lú ìtàn kékeré yìí. Ẹ bá mi ká lọ nínú ìtàn yìí láì gbà yín láyè púpọ̀ jù. Mi tilẹ̀ fẹ́ sọ àkọlé ìtàn yìí ni bóyá ńgbà tí n bá máa fi parí ìtàn náà ẹ mọ̀ bí tí mò ń bá ìtàn mi lọ. Ọmọ kékeré kan ni bàbá ẹ̀ ti ń sọ látijọ́ yìí pé kó lọ mú ìyàwó wá. Ló ní bàbá, mo rí ọmọ yìí le jù, ó lé ńlẹ̀, ó wù mí púpọ̀ jù láti fẹ́ ọmọ yìí. Bàbá ẹ̀ bá ní mọ́mọ náà wà ká lọ bẹ́ẹ̀ tọrọ ẹ̀. Nígbà tọ́mọ mú ìyàwó dé tí bàbá rí ni bàbá ní ìwọ ọmọ yìí ó ṣe lójú kòkòrò báyìí, ẹrù àgbà ló gbé wá yìí. Ọmọ ní bàbá, irú ìwàkiwà wo nìyẹn? Èmi ni mo fẹ́ fẹ́ ọmọ yìí, kì í ṣe ẹ̀yin bàbá yìí ní láyé. O ò lè fẹ́, èmi ní ò fẹ́. Wọ́n ti bẹ̀rẹ̀ ìjà nìyẹn. Ó dọ̀dọ̀ ọlọ́pàá. Nígbà tó kẹ́jọ́ dọ́dọ̀ ọlọ́pàá ní ẹjẹ́ ìrọ́mọ náà tẹ́ fi lè máa jàlé lórí. Ọlọ́pàá ti rí lọ́lọ́pàá ní ìyàwó ọlọ́pàá nù, èyí ilé ẹ̀yìn kọ́mọ́nà lẹ́wà ń jà fún. Ẹ ti kúrò ń bí, ìyàwó tèmi leléyìí o. Kí la gbé kí la jù? Àwa fẹjọ́ sùn ẹni, kàkà bẹ́ẹ̀ ìwọ náà túbọ̀ ráàgì ọmọ. Ìjòyè ló máa parí ìjà yìí fún àwọn. Bọ́n ṣe lọ nìyẹn lọ́dọ̀dọ̀ ìjòyè. Wọ́n bá dọ́dọ̀ ìjòyè nìjòyè ní kí lẹ wá nítorí ẹ̀ jà, ẹ ti mọ́mọ náà jáde síbi kí n rí. Wọ́n bá mọ́mọ náà ní bá ní ẹ rí pé ó lélẹ̀ ni. Irú yín láì lùwó lọ́wọ́ ní irú ọmọ yìí wá tọ́ sí. Níjà míì bá tún bẹ̀rẹ̀ o. Nítorí alágbára ń sìn ó wá fẹ́ gbàyàwó ọ̀lẹ báyìí. Bàtà sọba létí lọ bá ní ẹ kó wọn síbí. Kí ni tó ṣẹlẹ̀? Wọ́n bá kẹ́jọ́ rò fún ọba. Kábíyèsí àlèwí lè ṣe nìyẹn bá ní mo pàṣẹ fún gbogbo yín, ẹ padà lẹ́yìn ọmọ náà, mo gbẹ́sẹ̀ lọ́mọ. Kí ni kàtìkàtì tí gbogbo yín wá ń dánwò yìí? Ńgbà tí rúmi wà ń bí lẹ́yìn wá lẹ́yìn fẹ́ ọmọ. Ìjà míì bá tún bẹ̀rẹ̀, àti tálíkà àtolówó àtọlọ́lá àtonípò, gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí í dúlé ọmọ ẹyọ kan ṣó. Lọmọ sọ fún wọn pé ó dànù yẹn náà, ẹ má ṣòpò jà lórí mi rárá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré lọ ní iwájú. Ẹ̀yin márààrún kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í dúlé mi. Ẹnikẹ́ni tó bá bá mi nínú yín ni màá fẹ́. Bẹ́ẹ̀ lọmọ bá bẹ̀rẹ̀ sí sáré lọ níwájú. Ni gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí sáré ìje ni wọ́n ń le. Ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí já sí kòtò ní kọ̀ọ̀kan, náà ń ṣubú náà ń já sí kòtò. Kò mà sẹ́ni tó bá ọmọ yìí o. Lọmọ bá bojú wẹ̀yìn lórí pé gbogbo wọn ti ṣubú. Mọ ọ̀bá òun ló bá ní ǹjẹ́ ẹni tí mo jẹ́? Èmi ni Duniyah. Èmi ni Duniyah. Duniyah lè ìbá. Duniyah tí gbogbo ọmọ aráyé wá káàkiri. Sọmọ gbàgbé bàbá tí bàbá gbàgbé ọmọ. Tónípò gbàgbé ipò, tóníkálukú ń dulé mi kiri. Èmi ni Duniyah. Ó dọwọ́ yín o, ó dọwọ́ Ọlọ́run. Ńgbà tí a bá bẹ̀rẹ̀ sí í lé Duniyah káàkiri, Duniyah ò ní padà lẹ́yìn èèyàn. Àmọ́ ńgbà tí èèyàn ò bá lé Duniyah mọ́, ó di dandan kí Duniyah kó léèyàn. Ńgbà téèyàn bá ti wá Ọlọ́run rí, téèyàn wá Ọlọ́run láwàá mọ̀, Duniyah fúnra rẹ̀ òun ló máa léèyàn. Ọlọ́run kó ṣàánú wa o. Má jẹ́ ká jogún Duniyah o, ká gbàgbé ilé o. Wabilahu taufiki, alhamdulillahi rabbil alamin.